ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ọlọ́yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin ló lè ṣe yanjú. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí lọ́kùnrin mo kí yín, àgbàlagbà nù eléyìí lóbìnrin gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fò òótọ́ ọ̀nù jáwé, ẹ̀yin tẹ̀ ń fò òótọ́ ọ̀nù wàgò, gbogbo yín mo kí o. Àìkéré amálẹ̀ni àjùlọ, ẹ̀yin ọmọ mi, ẹ káàárọ̀, ẹ kú àsìkò yìí o. Kálá wà nínú búdò tí ń domirú, èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Kí la fẹ́ bára wa sọ? A fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò ọmọ ẹlẹ́gbẹ́. Ọmọ ẹlẹ́gbẹ́. Torí tí wọ́n bá dákọ ọmọ ẹlẹ́gbẹ́, ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Rárá o. Ihun tó yí ọ níbi tó yí ọ ló yí ọmọ, èyí tí ò yí ọ ó tún kùn nílẹ̀ lọ bí omi òkun. Ẹnìkan kì í mọ nǹkan tán. Àlẹ́ mi a máa jẹ́ òye wa pé ihun tí èèbó bá mú wá là á máa kà kún. Ṣùgbọ́n èyí tí ń bẹ lọ́dọ̀ wa kì í jọ wá lójú. Mọ́mì wa ẹ̀lẹ́, dádì wa ẹ̀pẹ̀lẹ́, ọ̀gbà pọ́mọ ẹlẹ́gbẹ́ ń bẹ. Ọ̀dà lọ síbítù. Tí ọkọ bá ń ṣàárẹ̀ jù àbí ìyàwó bá ń ṣàárẹ̀ jù, wọ́n ní wọ́n yẹ̀jẹ̀ àwọn méjèèjì o. Tí wọ́n bá mú àyẹ̀wò ẹ̀jẹ̀ jáde, wọ́n ní títí ijọ́ mẹ́rin ẹ gba àyẹ̀wò ẹ̀jẹ̀. Wọ́n ní kí ni ń ṣe ẹ̀jẹ̀ ẹnì kíní ẹnì kejì. Báwọn dókítà báwo wọn ní ẹ̀jẹ̀ yìí ò bára wọn mu. Báwọn ẹni yìí bá fẹ́ra wọn, ìṣòro tí wọ́n máa kojú nù. Ṣé mọ̀ káwọn yẹn wá nígbàgbọ́ nù yẹn? Abẹ́ẹ̀kọ́. Tọ́rọ̀ bá wá tún dàrú, tíyàwó bá gbọ́mọ àlè wálé, tàbọ́n bá díjà alẹ̀ láàrin ọkọ àti ìyàwó, wọ́n tún ní wọ́n lọ ṣe DNA. Pàápín pé ta ló lọ́mọ, ta ni bàbá ọmọ, ta nìyá ọmọ. Nínú ọgbọ́n àtìmọ̀ ìjìnlẹ̀ tọ́lọ́run fáwọn èèbó Gẹ̀ẹ́sì, wọ́n sì gbé jáde. Ẹ rí nǹkan. Kábíyèsí Ọlọ́run. Èèyàn pọ̀ nú ayé. Ènìyàn lọ́sàn-án, ẹranko lóru, ó wà nú ènìyàn. Òkúta ènìyàn ń bẹ, ẹranko ènìyàn ń bẹ, igi igbó wà, ẹja omi wà, ejò wà, bá a ṣe wà nú ayé nù. Ọ wá ṣàkíyèsí irú ìdílé rẹ̀, ìdílé tó ti jáde. Ṣé rí nínú ayé ká tó máa bá ọ̀rọ̀ bọ̀, torí kẹ́lòmí ọmọ máa sọ pé kí ni wọ́n ń wí. Ẹ má bínú gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Àga tí mẹ́ni tòsí yìí ẹ wọ tòsí ẹ jókòó lórí ẹ kẹfìtì kọ́gbọ́n. Bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù wa ní ìjàn. Ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń gbọ́ mi o, ẹ̀sìn ẹ̀yìn. Ẹ̀sìn ẹ̀yìn tí Kútọ́nù bá ní sìn ẹ̀yìn jókòó ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀jòdó ẹ̀jókòó lórí ìjàn. Ẹ wá nǹkan. Gbogbo bí n bá ti sọ ẹ̀yin èèyàn mi ẹ bá ń gbà á bẹ́ẹ̀ o. Ẹ yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ègún tèmi ìtọ̀fin ni àbí àwọn ọ̀tọ̀fin tó tún fi mí ṣe ẹ̀yẹ. Yóò dára fún wa, kò ní dàálẹ̀ fún wa. Ọmọ ẹlẹ́gbẹ́, gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ súnmọ́ bí o. Ẹ wá kẹ́kọ̀ọ́ díẹ̀. Gbogbo yín ẹ sẹ́nu kẹ́mú.
ẹsẹ̀ nu kẹ́mú báwọn àgbàlagbà bá ní ẹsẹ̀ nu kẹ́mú dákẹ́ ẹnu rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ àwọn èèyàn ò ní báwọn bá lọ ọ̀dọ̀ ẹnìkan pé kó gbàdúrà fáwọn ìdúró wọn fáwọn ni wọ́n dúró eléyìí àní bó ń bá ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan ìdúró yóò fáwọn ni wọ́n dúró àwọn ọ̀rẹ́ ọkọ òun wọn bá kọjú dà wọn ìdúró wọn fáwọn ni wọ́n dúró kí ló fà kí fi ń rí bẹ́ẹ̀ ibi tá à ń lọ lónìí nù. tàbí kọjá pé ẹlòmíì tó bá sùn gbogbo ara ẹ̀ bíi kó máa kó ajé nílẹ̀ bíi kó wọṣọ ajé tó á jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ bí ọba tí ìnáwó ọwọ́ rẹ̀ tán òní wọlé. abala méjì tá a bẹ́ sọ̀rọ̀ sí lónìí nù. ṣe ti rí i pé ó yẹ ká ìwádìí kan jòkó sí ẹ mọ̀ bẹ́ẹ̀. à ń bọ̀ wá bí ọ̀rọ̀ béjì o àwọn béjì o à ń bọ̀ wá bẹ́ẹ̀ o omi ń bẹ lámúlámúlámú o èmi ọmọ yìí náà ni o àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà o lọ́ọ́ dára fún yín kò ní dá alẹ́ mọ́ yín lọ́wọ́ nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298 +22954651928 ṣé ẹ ti jókòó ẹ ti ṣẹnu kẹ́mú ọyẹ máa bá bọ̀ wá. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ifá ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ rẹ̀ láyé o. Àgbàlá ní mọ́lẹ̀ ẹ̀yìn, agbẹ́ kàkàrù gẹ̀gẹ̀ ní síwájú alágbe. Adífá fún bọ̀rọ̀ sí ní ayé, abùkù tọ̀run o. Ọkùnrin ọ̀run ò ní jẹ́ kí tayọ kẹ́ o, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o. Tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ní oyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwa délé ayé ká gbàgbé tí àwa lẹ́gbẹ́ lórí ọ̀run. Bí ìjọba wa ń dàrú, wọ́n lè kọ́ lóògùn ìyá ní ìsàwọ̀ ẹ̀jẹ̀ àmọ́ rántí tó gbogbo alálẹ́gbẹ́ lọ́rùn. ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí. ọmọ ẹlẹ́gbẹ́ àmútọ̀run wá jẹ́ ọmọ kan tí Elédùà fún ní ìbùkún. ẹlòmíì jẹ́ olùgbàlà ìdílé ibi tí wọ́n bí sí. ẹlòmíì ń bẹ akájẹ́wọlé ni. ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ẹlòmíì kó ajé wọlé inú ìdílé ibi tí wọ́n bí sí ni. ẹ rí gbogbo ẹ̀dá ènìyàn láyé ló ní ibi tọ́lọ́run pín kálukú sí. kí ló dé tó fi jẹ́ pé gbogbo bí ọba dé kálukú á máa tẹnu ìfẹ́ dà o. ìtumọ̀ rẹ̀ ní wá gbọ́ o. eléyìí ọ̀kan pé bóyá èèyàn rẹwà obìnrin rẹwà àbọ́kùnrin rẹwà tí àbájọ́kùnrin gan àwọn obìnrin ò ní jọ́ gbádùn kódà ìyàwó àbúrò rẹ̀ gan ó tún dóńdó pé kó máa fẹ́ òun. bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ ọlọ́jà obìnrin bóbìnrin náà bá jẹ́ ọlọ́jà ọkùnrin gbogbo bí ọba dé láyé kò sẹ́ni tí ò ní kẹnu ìfẹ́ dà. àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ sí pé àáfẹ́ ọ ni àáfẹ́ ọ ni àáfẹ́ ọ ni àwọn ọmọ yìí ọmọ ńlá ni wọ́n. tí wọ́n bá fẹ́ ọkùnrin kódà kó jẹ́ pé ó ń tọ̀ wọ́n ọ̀rọ̀ wọ́ họ rí. níwọ̀n bá àgbà tí ọmọ náà bá dá ẹsẹ̀ tẹ̀lé wọn gbogbo nǹkan ó sì máa yàtọ̀. gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi ẹ dákun mo fi Elédùà bẹ̀ yín ohun tí ẹ bá ti ní jẹ ẹ má fi run mú gbogbo ẹ̀yin ọ̀dọ́ òde òwò yìí gbogbo ohun tí ẹ bá ti ní jẹ ẹ má fi run mú. àwọn ọmọ kan bẹ tó jẹ́ pé ọmọ májẹ̀mú ni wọ́n
ọkùnrin ò gbọ́dọ̀ parọ́ fún wọn bẹ́ẹ̀ náà bí wọn náà ṣe jọ́kùnrin obìnrin ò gbọ́dọ̀ parọ́ fún wọn. ẹ rí i pé obìnrin míì bó ṣe rẹwà tó náírà kan ọba náírà kò dín náírà méjì sí lọ́wọ́ rí kọ́kọ́ kíyèsára kọ́kọ́ kíyèsí ara lọ́nà wo talẹ́ni tó fẹ́ talẹ́ni tí ń gorí rẹ̀ ajẹ́tọ̀ yẹ kí wò ó ní lọ́wọ́ torí ipò rẹwà òun làwọn ọkùnrin ń pín mọ́ lọ́wọ́ fúnra ẹ ló ń pín ajé ara rẹ̀ fún àwọn tó bá jẹ́ ọkùnrin tí wọ́n ń gorí rẹ̀ ọwọ́ àṣetán ní àrísìkírẹ̀ ọ̀bọ ọ̀dálẹ́ kò lè bọ ọ̀dálẹ́ táwọn bá ń bá ọ sùn tí wọ́n ń bọ lásìpọ̀ ọ̀nà tí wọ́n máa ṣí wọ́n máa sá lọ. níjọ́ tí ọ̀nà wọn bá tún fún ẹdí báyá wọ́n jáde lọ bì kan àbí wọ́n sùn wọ́n lálàá àní ọmọ kan bẹ o ọjẹ̀bí rẹ o tètè lọ́ọ̀dọ́ rẹ wọ́n bá tún sáré bọ̀. wọ́n ní wàá bẹ̀ ọ ni wọ́n ní kò foríjì mí gbogbo ohun tó ọba wí ní í ṣe fún ọ wọ́n bá tún sáré náà ó fún ọ wùrìrì wọ́n bá tún sáré bọ̀ láti jọ sípọ̀ á sì kí rẹ̀ wọ́n tó kó lọ wọ́n tún jí kó lọ torí ajé àmútọ̀run wa ti ń bẹ lára rẹ ni bóòlù sọ wá fẹ́ mọ̀ pé sọ lájé àbọ̀ lájé àkọ́kọ́ mbẹ̀ ni wípé tí ọ̀rẹ́ rẹ̀ kan bá ń ta ọjà bó ṣe bá dánra ẹ wò ní wúyé o àwọn ọ̀yá wa tó lójú inú wọ́n ní ète kan tí wọ́n máa lò ẹ̀fẹ́ báwo làwọn ọ̀yá wa yìí ṣe lò bẹ́ẹ̀ wọ́n bá gbé ọjà kalẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ni àbí bákan ọkọ mi ìdí ìlẹ̀kẹ̀ bá ń jókòó ti gbá yìí ọmọ tí wọ́n fi sọ́ọ̀dì gbá yìí wọ́n máa wò báwo lọmọ náà ṣe ń tà sí pé ọmọ náà wọ́n ń bò wìtìwìtì ni wọ́n ti mọ̀ pé ajé ń bẹ lára rẹ̀ ọ̀nà àkọ́kọ́ nù o ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá fẹ́ gbé ọjà rù láàárọ̀ pé báyà wọn ó kiri lọ àbí ṣọ́ọ̀bù náà ni wọ́n lè sọ pé ọkọ mi bá ń gba owó yìí lọ́wọ́ wọn lára ọgbọ́n táwọn àgbàlagbà máa lò ní láti fi mọ̀ bóyá ẹnìyẹn ní ajé lára àbí ọ̀làjé lára wọ́n wàá gbà lọ́wọ́ ẹni wọ́n ní ó gbowó yìí ẹ máa wo nǹkan wọ́n wo òbílẹ̀ ọjọ́ yẹn ṣe rí tó bá dàárọ̀ ọjọ́ kejì òun wọ́n tún pè tàbí wọ́n máa lo èèyàn àìmọye bíi 5 àbí 6 kan pé ìyàkọ́ mi bá ń gbà ẹlòmíì ń bẹ kèé dá ẹnìkan sọrí tí wọ́n bá fẹ́ gbowó lọ́wọ́ èèyàn láàárọ̀ tó bá jẹ́ pé ọkùnrin ló náwó sí kò ní gbà yóò ní kóbìnrin ọbọ̀ ń gbà ẹlòmíì bóbìnrin bá náwó sí yóò ní ọkùnrin ní kóbó ń gbà lára àwọn ète Yorùbá ni táwọn àgbàlagbà máa lò ẹ̀rí nǹkan àwọn kankan máa ń ṣẹlẹ̀ bóyá ẹni tí wọ́n ń bá ṣàṣepọ̀ lójú oorun bóyá ogún pọ̀ fún lójú oorun wọ́n wà ní ọmọ pé bí wọ́n ṣe ń bọ́ láṣepọ̀ lójú oorun yìí irú èèyàn tó fẹ́ èèyàn tó bá jógbóǹtarìgì tó jóníṣègùn àbí tó gbóná gidi lọ gbọ́dọ̀ fẹ́ irọ́ ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n jẹ ọdún ni wọ́n jẹ ọba sùn ṣé rí ọ̀rọ̀ táwọn náà ṣe sọ wọn irọ́ wà ní òótọ́ ni ṣùgbọ́n ìmọ̀ràn lọ́yẹ wọ́n gbà ọ́ wọ́n ti yírọ́ mọ́ òótọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé gbìyànjú kí wọ́n gan jáládùá jóní sàárà kò sì jáláwẹ̀ pé ẹni tí ó bá fẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ aládùá kó jóní gbìyànjú kí ẹ pé dandan ni pé kó máa jó oògùn irọ́ o irọ́ kò lọ bẹ́ẹ̀ rárá irọ́ ni
kì í ṣe pé torí pé jólóògùn òun ló lè gbà ọ́ kalẹ̀ lọ́wọ́ ọkọ ọ̀run rárá àbí lọ́wọ́ ẹ̀mí àìrí tí ń dọ̀ ọ́ láàmú rárá. ìwọ̀n sọ fún ọ ní pé ìwọ fúnra ẹ̀ gan-an jẹ́ onígbìyànjú ẹni tí ó sì fẹ́ ọ kọ́ máa fọwọ́ mẹ́wẹ́ wá jẹun níbi òògùn kọ́ là ń wí níbi ìbẹ́ lọ́hùn ni. kọ́ jẹ́ aládùá kójó ní sàárà kọ́ jẹ́ aláwẹ̀ kójó nígbìyànjú tọ́jẹ́ pé kò ní sọ pé ọ̀rọ̀ rẹ̀ sú òun nígbà kan. ṣàmọ̀ pé ẹlòmíín bẹ tọ́jẹ́ pé lóbìnrin míì àbí bí àbádíjú ni òní lálàá o ní àwọn àlá tó sì le kí ni sì ń jẹ́ orí bẹ́ẹ̀ wàhálà àti ẹni ń pa á kú lọ wàhálà àti ìwọ ọkọ ní ń pa á kú lọ ìyàtọ̀ yẹ kí wọ́n jẹ òun gbà á mọ́ra ìní jẹ́ ọmọ rí ọ̀pọ̀lọpọ̀ fìtínà tí ń rí nílé níbùjókòó rẹ̀ bí sẹ́ wọ́n ń gbà á mọ́ra ọ̀wá ní dáadáa ìyàwó rẹ̀ ṣọ́gbọ́n bó o ti ń fọ̀sán ṣàdúà lọ́ọ́ máa forú dídí àdúrà fún àti lúbúlúbú tí ọmọ bí àwẹ̀ dànù èyí wọ́n ní wọ́n máa lá kọ́ máa la títí ó fi jàjàbọ́ kúrò nínú ìṣòro yìí ọ gbọ́dọ̀ sọpọ́rọ̀ rẹ̀ sùn ọ. ṣé rí àìmá lè dúró ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ bí wọ́n jẹ̀bi ìṣẹ̀dá. ìyá tiẹ̀ tí ìyàwó yìí ń gbà mọ́ra dáni wàhálà tiẹ̀ ti pọ̀ bẹ́ẹ̀ náà ló sì kí lóṣù tọ́lọ́ bẹ́ẹ̀ náà la ṣe sàrà kan fún máàtì síbẹ̀ kí wọ́n bá sáré lọ́ọ́ gbóbìnrin ní ìwọlé ìyẹn ọba tiẹ̀ da gbogbo nǹkan rú ìyẹn ọba ní tiẹ̀ rọ́wọ́ múlu ẹnu mọ́ ọlọ́ọ̀sì àtọ́fà nìyẹn èyí tó ṣe sùúrù kó ṣe sùúrù fún ẹni tí ń bá jìyà àṣẹdá tiẹ̀ títí tí ogun ò fi ṣẹ́tàn ọwọ́ náà gbé sòrò mi wọlé ní tuntun ṣe mọ̀ pé àsìkò tí ń dúnú ìdílé yẹn ó ti parẹ́ nù ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tí ẹ bá jẹ́ alájẹ ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá aṣẹ́ ọmọ tó jẹ́ pé tó bá wà lọ́dọ̀ wọn tọ́jà dà tí ṣe ń yá tó jẹ́ pé láti pàṣẹ ọmọ yìí àwọn iṣẹ́ ńláńláńlá ń wọlé ọ̀gá tó bá jó lójú inú wọn ò ní jọmọ náà lọ o ọmọ yìí bá lóun ọlọ́dún méjì wọ́n sọ ọdọọdún mẹ́ẹ̀ẹ́dógún mọ́ ọ lọ́wọ́ bàbá lóun ọlọ́dún mẹ́ta wọ́n sọ ọdọọdún mẹ́wàá mọ́ ọ lọ́wọ́ torí kíni torí ajé ara rẹ̀ ni. ọ̀gá mi bí wọ́n yà kàdé tẹ̀lé sọ pé ọ̀dọ̀ wọn ló ti máa ṣe kíni ó ní tì ní ṣọ́ọ̀bù àwọn jọ máa ṣiṣẹ́ pọ̀ ní nìkan ni wọ́n máa ṣe stylist ìmọ̀ báyìí ará faransé ti pé o stylist kọ́ wọ́n máa ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ kọ́ wọ́n máa fún ní nǹkan díẹ̀díẹ̀ ṣéǹjì díẹ̀díẹ̀ lọ́lé bóun lẹ́yìn iṣẹ́ pè lọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá ṣe pè é bẹ́ẹ̀ náà lórí torí ajé ara ọmọ yìí ni ọ̀gá mi sì lè gbaṣẹ́ yóò ní ọmọ yìí dandan ọgbọ́dọ̀ lọ́wọ́ mẹ́ tọ́lọ́mọ yìí pé ọwọ́ ọmọ yìí ọwọ́ àásìkì ni ìdí nìyẹn tó fi jẹ́ pé obìnrin tó bá lájé lára ìyí máa wọ àwọn tí bá ń yíwọ́ po lójú òun nítorí ajé ara wọn ni àwọn mọ̀kásì tó ń bẹ tó jẹ́ pé olùgbèjà ni wọ́n jẹ́ àfún ní ẹ̀bùn àlá gan-an ó ní ẹ̀bùn àlá tó pọ̀ ihun tó ti ṣẹlẹ̀ síwájú Elédùà yóò fún rí ihun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Elédùà yóò fún rí ihun tí tó ń bọ̀ wá ṣẹlẹ̀ yóò ti máa lálàá rẹ̀ lẹ̀ kódà bọ́kọ rẹ̀ bá ń ṣiṣẹ́ kan yóò lálàá pé baálé wa o mọ́lá lálàá pé nǹkan báyìí ṣe báyìí tí ó sì rí bẹ́ẹ̀ ìdínú tí fi wo àwọn tí ń yíwọ́ po wòlíì ni àáfàá ni adáhunṣe ni kinní kan ni wọ́n sọ pé ọmọ yìí irú àwọn ló yẹ káwọn ò fẹ́ o májẹ̀mú ti ń bẹ lára irú àwọn ọmọ bẹ́ẹ̀ ọ̀kan lọ. Oh,
kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí bí ẹnìkan bá tún pèrè tó ní bàbá ọgbọ́n lòun ẹ béèrè pé ṣé ẹ̀yin ni Lúkúmọ́ọ̀nù ọmọ Àyádáre tó bá ní bẹ́ẹ̀ ni ẹ pe àwọn nọ́mbà méjèèjì tí mo fẹ́ mú fún yìí tí ó bá ti ríǹgì lórí fóònù rẹ̀ á jẹ́ kó nǹkan +23480 3298 3298 +229 54 65 1928 tẹ́ ẹ bá ti pè é tí èsì Lúkúmọ́ọ̀nù ọmọ Àyádáre tẹ́ ẹ sì pe nọ́mbà yìí tí ó lọ lórí fóònù rẹ̀ kì í ṣòun ní jẹ́ bẹ́ẹ̀ o orúkọ tèmi ni Lúkúmọ́ọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àwọn nọ́mbà méjì ni wọ́n kọ́ fún yín tọ́ ẹ̀jẹ̀ á máa bọ́rọ̀ bọ̀ ẹ rí ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń fọwọ́ kó ajé kí ń bá ara rẹ̀ nínú ajé báyà ń wọṣọ ajé lójú oorun ọ̀rọ̀ yìí pọ̀ o irú àwọn ẹ̀dá báyìí ní ojú ayé àkọ́kọ́ ọ̀rọ̀ wọn ìkìlọ̀ lọ́pọ̀ ń bẹ má bá ẹnikẹ́ni dòwò pọ̀ tó bá báyàn dòwò pọ̀ o ò ní rere débi pé ó rojú owó n ò sì ní jọ láṣeyọrí tàbí wọ́n tó yẹ pé òwò ibi tó bá dé ni wọ́n sáré máa kẹnu ìfẹ́ sí ọ ṣọ́ra fún ọ̀rẹ́ ìṣẹ̀dá rẹ̀ kì í kọ́ rẹ̀ jọ lára àwọn ìwà àmútọ̀runwá rẹ̀ ni pé má sábà máa báyàn lọlé alájò wọ́n gba àbọ̀dè fún ọ olùfisùn má yan olùfisùn mọ̀ tó mọ olùfisùn yéé máa lọ kọ́rọ̀ rẹ léèyàn lọ́wọ́ gbogbo àwọn tó bá ń kọ́rọ̀ rẹ lé lọ́wọ́ wọ́n jàǹbá rẹ̀ máa sírí bó sílẹ̀ máa jẹ́ ètò ọ̀rọ̀ ara rẹ̀ bu omi lálẹ́ kó tó sùn wúre sínú omi yìí kó mu omi yìí jìgbún lẹ́ẹ̀kíní mu omi yìí jìgbún lẹ́ẹ̀kejì mu jìgbún lẹ́ẹ̀mẹ́ta kó á fi yòókù kó wọ́n síbi ibùsùn tó ti fẹ́ sùn kó á fi yòókù para. nígbà abẹ́ rí jọ́ méjì sí jọ́ mẹ́ta àṣírí ohun tó ṣókùnkùn sí ọ yóò sì máa fara hàn sọkóde ní. tó bá wá dàbí ẹni ká pé ọ̀n bá ń gbàgbé àlá rẹ̀ máa rántí kọ́ mọ̀ pé àwọn ẹni ibi tí ń wọlé sí ọ lára panábọ́sọ̀rọ̀ náà àbáyọ wọn ti ń pa ìmọ́lẹ̀ rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀làjò kò jẹ́ ó ṣe sàárà ọgbà gbogbo wọn ní ó ṣe tó o bá jẹ̀bi ìṣẹ̀dá rẹ gbogbo ohun tó o bá ń lò ní ṣiṣẹ́ o kò ní ṣiṣẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́ ẹlòmíràn máa rẹ pé wọ́n ní kí wọ́n má jẹ lá wọ́n ní kí wọ́n má jẹ kínní gbogbo wọn ní kí wọ́n má jẹ fine níbi ìwà rẹ kọ́ padà síbi ìwà rẹ sọ wọn máa ṣe kéétọ́ ọmọlàkejì rẹ ìṣẹ̀dá ẹlòmíì kì í bínú àbí ó dì níbi ìbínú yìí ni ó sì lọ dúró dè tí ó máa bínú ẹlòmíì kì í máa bínú sọ̀rọ̀ sí yàn yóò máa lọ lérí kò sí wọn ẹnìkan ọ̀sán fún òun jẹ́rìí ara òun gbogbo ẹ̀ làwọn ẹgbẹ́ òun fi hàn òun ọ́ jẹ̀yà ọ́ jẹ pọ̀mọ́pọ́mọ́ ètè ọmọ aráyé burú jù bẹ́ẹ̀ lọ wọ́n kà da yẹ̀pẹ̀ sínú gàrí rẹ ni wọ́n bá tábà fún ọ bẹ́ẹ̀ ni ẹni wọ́n bá nírú ògo dídán báyìí yìí máa ṣẹnu kẹ́mú ni ẹ̀yìn adìẹ ni ọ́ gbọ́dọ̀ forí sọ̀kò ò sì gbọ́dọ̀ forí sọ̀ àpáta èèyàn tí máa lọ jẹ́ èrè ni ọ́ ǹjẹ́ ọgbọ́n báyìí ẹ̀ ń gbọ́ mi yé ẹni tí ń rírú àpẹẹrẹ pé àtọba ayé àtìjòyè àtọkùlú ìlú ni wọ́n ń dẹnu kọ̀ ọ́n èèyàn ńlá ni ọ́
ẹni bẹ́ẹ̀ yọ ṣọ́ra dáadáa pàápàá ọ̀rọ̀ ẹnu rẹ̀ máa dí ọ̀rọ̀ ẹnu rẹ̀ kù ọ̀rọ̀ ẹnu rẹ̀ máa dín kù ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú sàárà rẹ̀ tó máa ṣe jù ní sàárà orí mi gbèmí níjà tó bá yá a máa sọ̀rọ̀ lórí sàárà orí ní sísẹ̀ǹtẹ̀lé báwo ni wọ́n ṣe é irú kí ni wọ́n fi ṣe é á ṣàlàyé fún wa èmi ọmọ yìí náà ní Lukman ọmọ Ayédáre àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ń fún wa ní àwọn nọ́mbà ṣókí kan nísìnyí ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ ọ̀dà kọ́ńkọ́ lórí ìrìn àjò yín ni ẹ fẹ́ ṣe ìtọ́jú àrùn ara ni ẹ kàn sí mi àbí ẹ fẹ́ wò nípa àkọsẹ̀jáyé yín yọ̀nà yín lówó ẹ lè máa gbá àwọn fídíò mi kan pé wọ́tọ́ bàràwé àbọ̀ béèrè kíní kan láti bí ọdún 6 sẹ́yìn ni o kò rí bẹ́ẹ̀ mọ́ o ìwé yẹn lásán ẹyọ kan 10,000 ni tí í ṣe dí mi ṣọgbọ́n bó ṣe jẹ́ nù ṣùgbọ́n táwọn bá béèrè lórí ìrìn àjò rẹ ọ̀sánwó tábà wá bẹ̀ wá ṣẹ́ o ìwọ náà lọ́ọ́ sanwó tí bí ètò ọ̀fọ̀ gbé bó ṣe jẹ́ nù yáyọ wa kò ní yẹlẹ o olóore gbogbo wo ní tàṣíwá o Olódùmarè ní sílẹ̀kùn fójò tójò fi yọ òun ní sílẹ̀kùn fóòrùn tóòrùn fi tàn òun ní sì sílẹ̀kùn mọ́jọ́ kílẹ̀ fi sú ọlọ́run o gbogbo ibi tó rẹ wá bá wá sílẹ̀kùn fún un gbogbo ọ̀nà tíbi bá wà tí gbà wọlé tó ẹ̀dá ọlọ́ba àtìlẹ̀kùn bẹ̀ níjọ́ ọ̀rọ̀ ìjọba ti rọ̀ sílẹ̀ pẹ́rẹ́ báyìí yọ́nà nílẹ̀ má gbàtura ọlọ́run ayé wa yóò nítura o ayé wa yóò nítura o ayé wa yóò nítura o má bọ̀ wọ́n jẹ wá yá má bàa làbí àjẹ wá yá owó mèremère nǹkan dáadáa tàbí ìṣẹ̀lẹ̀ ayé ní ti dáadáa ọlọ́run àfi ní wá lára o á dára fún gbogbo wa o ẹ̀yà mo bá yọrọ kẹ́kọ̀ọ́ nọ́mbà tí mo fẹ́ fún wa yìí +234 80 3298 3298 +234 80 890 38658 +229 54 65 1928 kí n tó wí láìka sí +234 80 38 3298 3298 mo sì gbé síra wọn ni +234 80 890 38658 +229 54 65 1928. Ire ní ti gbogbo wa ọjọ́kọ́tọ̀ ire o ire kàbìtì nílé gbogbo wa o.